Ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò Ògbóǹtọ́ reality show. Olúwa ṣe àkàndé lólóòtú ètò yín. Bá a ṣe ń bá a bọ̀ lórí ọ̀rọ̀ our child, ọmọ wa. Tí mo sọ pé arábìnrin kan sọ pé òun bímọ mẹ́ta fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. Tí kò sì sẹ́ni tó lè mọ̀ pé òun ló ń bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ mọ̀ wò pé bó ló ṣe possible. À ń bọ̀rọ̀ bọ̀ ẹ̀ ló jìn. Wọ́n ní ẹ wá jẹ sàárà. Ẹ lọ́jọ́ wọnú sọ́wọ́ epo náà ní kẹ́ mú wà ní àbówó àkàrà. A rí pé nínú àwẹ̀ yìí ẹ̀yin ló fẹ́ Ògbóǹtọ́ reality show ẹ kọ̀ wá sílẹ̀ ẹ̀ wò. Àwa ò sì gbé nǹkan tí ò dá wá. Àgbọ̀rọ̀ ìbálòpọ̀ wà tó láti mọ̀ wípé ìgbà àwẹ̀ láwa yìí. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà lóhun àjẹkẹ́ mi ò sí kàláyọ̀ bó ti jẹ́ wípé mo ti gba àwẹ̀ ọrùn mi ti gùn. Àmọ́ èèyàn tí ó bá jẹ́ pé tí ó bẹ̀rù Ọlọ́run sọ pé irọ́ ni mò ń pa. Tí mo sì mọ̀ pé ẹ̀yin bẹ̀rù Ọlọ́run ẹ̀yin sọ pé irọ́ ni mò ń pa. Bá a ṣe ń bá a bọ̀. Arábìnrin yìí sọ pé wọ́n ní káwọn mú 8,000 naira wá láti fi ṣẹ́ oyún. Òun ní kó má wọrí. Òun á wá owó. Òun ò kú bẹ́ẹ̀ tó lóyún. Òun ò mọ bóyún ṣe jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí wá bóun ṣe máa rówó. Òun tún kó jí 3,000. Òun tún wá jí 3,000 sí. Ó ti ṣe 6,000. Ó kù 2,000. Òun dẹ̀ sì ń sùn wọ́lọ́kú. Ọlọ́run wá kẹ́hùn ọyàn òun ní tóbi. Ọmọ kíláàsì òun yìí òun ti gbọ́n pẹ̀ dáadáa. Wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Ta ló mọ́wọ́ mi? Ẹni náà ti kọ́kọ́ jí 3,000. Ta lẹni náà? Ó ṣàṣọ òun lọ tú báàgì òun. Ọ̀n rówó ń bẹ̀. Nígbà tó máa tú báàgì skul òun, wọ́n bá 3,000 bẹ́ẹ̀. Ìwọ ọmọ yìí, ó ṣe báyìí rí. Kí ló tó mọ́wọ́ mi? Ó ṣe kọ́ mú kọ́ tẹ́tẹ̀lẹ̀. Ìyí tó kọ́kọ́ mú kọ́. Èmi ò mú, ìwọ ló mú. Ìwọ ló mú. Inú ti ẹ̀ bí àǹtí, ó fẹ́ gbá òun. Ọkọ wọn sọ pé rárá o. Ọkọ wọn bá fà wọ́n lọ, in tó sọ fún wọn òye kò yé àwọn ò mọ̀. Àmọ́ láàrin èmi àti yín, ntọ́kọ ọmọ sọ fún náà ní pé ṣó mọ̀ kó wà ní oyún. Àbí kí lẹ́yìn rò? Àbúrò ìbò oyún èmi mímọ́ lónìí. Torí èmi kò tí ì mọ̀ bó ṣe lóyún. Ìtàn yìí ò gùn. Mi ò bá tètè sọ̀tọ̀ yìí kíákíá. Àmọ́ torí pé ẹ̀ láìkì ẹ̀ ṣí ẹ̀ ṣe kankan lórí péèjì mọ́. Bóyá nítorí àwẹ̀ ni. Àwọn ọ̀tọ̀ tó sì ṣe lóore yìí tó lágbára ìyá àgbọ́dọ̀ máa sọ láìsí pé lọ viral. Torí pé ọmọ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ìyá náà gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́. Gbogbo alájọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní máa ń dùn fi kẹ́kọ̀ọ́. Tó bá ti ká tí ń fọ̀rọ̀ rẹ̀ ní kọ́gbọ́n, ọmọ lágbára gan. Ó ní ọmọ abóhùn pé ibo ló kówó sí, òun bá ní ọ̀rẹ́ òun lòun fún. Wọ́n ṣàtẹ̀lé òun lọ sí school, wọ́n pọ̀ ọ̀rẹ́ òun jáde. Wọ́n bi léèrè, ìgbà tó pẹ́ díẹ̀, ó ní bẹ́ẹ̀ ni. Owó dà, òun náà bá lọ kó jáde. Kí ló fẹ́ fi fẹ́ lówó? Ààrẹ ò yá. Àwa lọ síbi kan wá sọ pé ó lóyún. Àwa ní pé a máa mú 8,000 kó fi ṣẹ́yún, ó lóyún. Ẹ fẹ́ lọ ṣẹ́yún. Tí àwọn bá tún gbọ́ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ lẹ́nu tiẹ̀ tó jẹ́ ọ̀rẹ́, àwọn máa sọ fún teacher school yẹn, wọ́n máa lé ẹ kúrò school. A máa sọ àwọn òbí ẹ̀ náà pé wọ́n náà ti ṣẹ́yún, wọ́n náà ti ṣẹ́yún. Báwo ló ṣe mọ̀ bí tó ti ṣẹ́yún tó bá ti ṣẹ́yún rí? Eléyìí fa ẹ̀rù sí ọkàn ọ̀rẹ́ mi. Wọ́n dẹ̀ kó yẹ pé tí ò bá ṣọ́ra, àwọn máa report ẹ̀ fún police. Bá kúrò ńbẹ̀. Ìgbà táwọn délé, àǹtí wa ń bẹ̀rẹ̀ pé bọ́dọ̀ òun ti róyún. Àǹtí yẹn pariwo bọ́dọ̀ ti róyún. Ó lóun wá sunkún. Òun sunkún tóun kọ́ pé òun ò lóyún. Òun bó tóun ti róyún. Òun ò ní ìbálòpọ̀. Ẹnì kẹ́kọ̀ọ́ ẹni bolo lọ. Òun ò lóbi kankan. Tí kò wá sílé náà ní. Ó ní kò sẹ́kọ́ tóun ò sun. Ó ní ẹkún ìjọ ìgànnà òun ò ní fi lè dáríjì àǹtí. Ó ní àǹtí ṣeun. Ó ní mi ò ní dáríjì wọn. Wọ́n ní àwọn ọmọ tí wọn ò mọ̀ pé àwọn lòun bí àwọn ọmọ. Wọ́n ní àwọn ọmọ yóò padà mọ́. A sì ti ń gbégbèsè láwọn ọmọ yìí ó mú. Kẹ́ ẹ lágbára, kẹ́ ẹ máa mú ṣùpá látọ̀run, kẹ́ ẹ máa sọ sílẹ̀ lẹ̀. Ẹ lágbára jù kú lọ. Ẹ sì lágbára jọ lọ́wọ́n Elédùmarè ọba tó dá gbogbo àlọ́ tó dákú fún wa lára rẹ̀. Ó ní ọba tó kí ni ọ̀rọ̀ ìbá di wàhálà. Òun máa sunkún.
ẹkún burúkú lòun sùn ẹkún lòun sùn bàbá ní kò sí wàhálà kóun kẹrù òun kò máa lọ sí àwọlé òun bá ní pé ó ti ẹ̀dá bẹ́yẹn òun wá lè bá mọ́mí òun sọ̀rọ̀ pé mọ́mí òun á bìlífù òun tó mọ̀ pé ìyá òun nífẹ̀ẹ́ òun òun bá bẹ̀rẹ̀ sí kẹrù òun náà òun dùn òun kẹrù òun sí so òun fẹ́ lọ sí abúlé ẹni tó fẹ́ lóyún abúlé ló wà òun ní abúlé tí òun lọ sí abúlé níbo lòun ti fẹ́ róyún. wọ́n bá pè é àwọn ṣé kí àwọn ti lo fóònù wọn ní yẹn wọ́n bá gbé fóònù fóun ìyá wọn bá ní má jẹ́ rí ẹ lábúlé o má jẹ́ kí n rí ẹ lábúlé ibi tó o ti lóyún ni kò gbóyún yẹn lọ ìwọ ọmọ kọ́ mọ̀ how old are you are just 15 years old o ti yá lóyún ibi tó o ti gbóyún wa ni kò gbóyún yẹn lọ o má jẹ́ rí ẹ lábúlé o ó lóun bá ní ẹ̀sìn dé ìyá àwọn tó rúbọ máa trust òun wọ́n bá ní ẹ fún mi nọ́mbà mọ́mì mi mo fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n bá ní wò lè bá mọ́mì sọ̀rọ̀ wà lábúlé ló gbà àwọn gbé lábúlé mọ́mì ni mọ́ wà sábúlé ẹ ṣe ń bá wọn sọ̀rọ̀ wọ́n bá pè ya ọmọ inú òfin bá yín sọ̀rọ̀ àti ń bọ̀ ìyá ìbá ní tó bá dábúlé àwọn máa pa ẹ̀ ní mo máa pẹ́ tí màá fòkú màá sùn kú ẹ̀ náà kò sí tó máa bèrè kú ẹ̀ lọ́wọ́ mi ìwọ ọmọ kọ́ mọ yọ mọ fọmọ ẹ̀sìn wọn kìíní kan yóò yín wò lóní wọ́n máa ti ṣe wọn òun bá wọnú yàrá lọ òun bá sunkún wọ́n bá padà wá bọ̀ wọ́n kí ló tó ń sunkún ẹ bá ní sáré bá wọn fi àjẹ ni inú yín wò lóní tá ló fún ẹ lóyún abọ́kùnrin ló fún ẹ lóyún ní arúgbó ọ̀fọ́kùnrin òun ò ní kí nìkan àbí gẹ̀ẹ́sìmá ló fún ẹ lóyún ilé àti gẹ̀ẹ́sìmá ò kì í sọ̀rọ̀ abẹ́ alájẹsẹ́pọ̀ àbí ìyá tó wá ń gbálẹ̀ ẹni ẹ̀rí ọmọ òun bá sunkún nígbà tó di òru ibi tó ń ti sunkún òun gbàgbé sùn lọ ọkọ wọn bá wá àtàwọn náà wọn bá kàlẹ̀kùn òun bá sílẹ̀kùn tóun ti ẹ̀tì ìjọ náà ó ṣàwọlé látàn wọlé bó ṣe rọ báyìí bá bóun bá jẹ́ ìjókòó bá ní ẹtí òun ò mọ bóyá ó ṣe jẹ́ ọmọ ẹni pariwo àwọn máa help ẹ ṣe ẹ bá mi ṣe àwọn ò lè bẹ ṣe àwọn báwọn ṣe wà yìí ọmọ táwọn ti má rè kò ṣe àṣọmọ kékeré at least àwọn ti má rè ní ẹsìn ó ti pọ́dún 4 sí 5 ó di ẹmọ ń pa ẹ kò sí wàhálà ń bẹ oyún yìí olóhùn mẹ́rin tó ní tí mo ṣe mọ̀ pé oyún mẹ́rin tó lóyún òun pa lóyún ìmẹ́rin tó ní sí ìmẹ́rin tó ní ẹ má sunkún ọkùnrin má sunkún fílẹ̀ má jẹ́ kó sunkún náà olóhùn mẹ́rin tó ní bóyá wọ́n fún lóògùn ni wọ́n fún ní bí ó lọ kí wọ́n fún ní mílíọ̀nù ara mi lọ kéde kókó mi lọ kéde kankan ní kókó wọ́n mi ní kókó kókó. báyìí ok má sunkún mọ́ má wọ̀rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé wà á bímọ yìí àwọn sọ wọn pé èèyàn kankan gbọ́dọ̀ mọ̀ pé olóyún school àwọn school àfi ẹsẹ yẹ̀yẹ́ àwọn school àfi ẹsẹ sìn so wàá lọ sí school lẹ́yìn wàá sọ fún rẹ pé o ti lọ ṣẹ so lẹ́yìn ìgbà náà o ò ní lọ bí kankan mọ́ wàá dúró sínú ilé yìí ni káwọn tó máa fúnra pé olóyún tó bá tètè bímọ tán àwọn máa gbọmọ lọ́wọ́ ẹ̀ àpọ̀tọ̀ sọ pé òun tó lóyún àwọn máa gbọmọ lọ́wọ́ ẹ̀ àwọn dẹ̀ máa take care dáadáa táwọn bá yẹ ti take care dáadáa tó ti wà òkè wàá padà sí school mo ní àwọn náà màá bímọ báwo mo yẹ bímọ àwọn orí wa bí àwọn orí máa mú lọ sí Atlanta àbí kí dókítà ọmọ àtẹ̀sí ẹnu ilé mi ò fẹ́ kò ṣe anything ṣàwánú ilé ìyá tó máa ń tọ́jú yẹn a máa ní kí ẹ̀yìn stop kó má wà mọ́ kọ́kọ́ máa gbá nínú compound so ìwọ nìkan máa wà nílé wàá wo fíìmù wàá jẹ nǹkan tó wù ẹ́ tó bá dẹ̀ fẹ́ ṣeré jáde wàá jẹ́ kí n mọ̀ dandan ní àkókò sáwọn èèyàn àgbé ẹsìn mọ́tò àwọn mọ́tò àgbé lọ síbi tó jìnnà wàá ṣeré wàá enjoy ara ẹ̀ ẹni kò gbọdọ̀ mọ̀ pé olóyún o tó bá mọ education máa stop o àbí kí n wọlé sábúlé kí ìyá ẹ lọ pa ẹ́ rárá ọlọ́run sọ pé ọlọ́run fẹ́ ti ara ẹ̀ fún mi lọ́mọ nìyẹn bọ̀ tó ní pé mi wà bímọ mi ní kó lọ gbóyún wá láti tà mí ní kó lọ gbóyún wá o ọkọ wọn ní kí ló ṣẹlẹ̀ sílẹ̀ náà fọmọ ilé olóhùn ò mọ bó ṣe jẹ́ fọmọ ilé má tẹ̀tí nẹ̀ ká tọ́jú ẹ̀ ní tó bá ti di ọ̀la màá mú lọ sọ́jà
mo lè àwọn gáwọn oríṣiríṣi fún ẹ tí wàá máa wọ̀ wọ́n wà òkè má wọrí má lóògùn ọkọ sóyún ìkó má bàa kú o àbò fẹ́ kú mi fẹ́ kú má ṣẹ̀yìn yìí o má wọrí mo understand it I believe you ọkàn wọn ní ọmọ kan tó ṣẹlẹ̀ tóun wà bílẹ̀bẹ̀ ní bílẹ̀bẹ̀ pé o ò ṣerú nǹkan bẹ́yìn ó máa ń ṣẹlẹ̀ àìmọye òṣèlú orí báyìí ìrògbòdò pariwo síta don't worry I will talk to one of my friends mo máa ti kẹ́ ẹ nílé mo fẹ́ káyé mo fẹ́ kó máa yẹ̀yẹ́ ẹ̀ afẹ́ kó kàwé tó kó lọ sílùú òyìnbó okay sir thank you sir take care of yourself pẹ̀lẹ́ ọkùnrin bá họ́ọ̀gì mi àwọn náà họ́ọ̀gì mi we are big family ọmọ wa ní grandchild wa ló wà nínú ẹ̀yìn táwọn ò bá bí wọn after all ọmọ lọmọ ń jẹ́ okay ma wá sọ fún wọn school pé oyún ẹ ṣe wà ní.